bó bá ti wọn olúwa mi òun ló ń ṣọlá tó bá wọn olúwa mi a máa fún ni lówó tó bá wọn olúwa mi a sì fún ni lọ́mọ tó bá wọn olúwa mi a fún ni láṣìírí bíbò àṣehun mọ́lẹ́bí lọ́ọ̀bá wá idú tó bá wọn olúwa mi a fọ ọmọ ṣàdánwò tó bá wọn ọlọ́run mi a fa àyà ṣàdánwò tó bá wọn ọlọ́run mi a fọ ọkọ ṣàdánwò èyíkéyìí kọ́lẹ́jẹ́ nílé dúníyàn torí kíkọ́ dídùn lábálẹ̀ ayé tẹ́wọ́ àdúrà sọ́dọ̀ ọlọ́run èyí tí ó gbẹ̀mí rẹ̀ màmá gbé báyìí má fi wá dára tí ò dá bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kó bá ẹlẹ́sìn jẹ́ dọ́dọ́ ọlọ́run má fi wá dára tí ò dá bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kó bá ẹlẹ́sìn jẹ́ dọ́dọ́ ọlọ́run. torí ẹni tó ní kòrùn máa pa òun o tó sì ní kòjò máa pa òun o tó sì tún ní kiri máa pa òun o ó ti dàbí lójú ẹbí ní òkúlù wa ẹ̀ o. ṣiṣẹ́ òṣìṣẹ́ wa lórun àjọ máa jẹ wá ní bójì jẹ súnmọ́ bí. ṣiṣẹ́ òṣìṣẹ́ wa lórun o àjọ máa jẹ wá ní bójì jẹ súnmọ́ bí. ìṣọwọ́ ewé sẹ́yìn ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́dọ̀ bá rí mi náà sí àṣà lórí mi ẹ̀sìn kéré. ọ̀rọ̀ sí ti lórí tó wà lẹ́nu mi o torí kálẹ̀ rohun mu lòbòdì lọ́la o fèyí kọ̀ọ̀kan lórí mi àìbèrè. mọ̀dé yìí kí ló ń fọjọ́ òwúrọ̀ rò. tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá mo kí yín káàbọ̀ sórí ìkànnì Ojoola TV Yorùbá níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwa olètò tó ń bá tẹ́gùn owó ọ̀yá àjà lórí ìkànnì Ojoola TV Yorùbá lẹ́nìí ọjọ́ ìsinmi ọjọ́ Sunday gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà. tó orúkọ mi ò yí padà aṣíwájú yín rèé Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ babáǹjẹ̀rọ Ògbómọ̀ṣọ́ ọmọ òṣòro ilé ògbàlọ̀ ọmọ lásà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ oyè tẹ́bí àrídì ògbólógún ọ̀kàkà mójóbi níyangiyangi. tó kò kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ìkànnì Ojoola TV Yorùbá níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa. màá máa sọ fún yín pé àwọn aráabí náà wà níbì kan lọ́wọ́ níbi tí wọ́n gbé sọ tiwọn lọ́wọ́lọ́wọ́ àwa náà gúnlẹ̀ sórí ìkànnì Ojoola TV Yorùbá ẹ jẹ́ ká sọ tiwa à ń sọ tiwa lọ́wọ́lọ́wọ́. kí ni nǹkan tá a fẹ́ sọ lọ́jọ́ ti tòní ohun tá a gbé yẹ̀wò ohun tá a sọ kò sẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwùjọ wa pàápàá jùlọ gbogbo òbí pátá lọ́rọ̀ tèmi bá wí gbogbo òbí tó ní ọmọbìnrin nínú ilé ọmọbìnrin pàtàkì wọn ìwúlò wọn àti pé bó o la ṣe lè tọ́ wọn sọ́nà tí ara yóò fi ní ìfi wọn tí wọn ò fi ní bú wa. torí ẹ̀ la fi ní kẹ̀jẹ́ ká sọ tiwa lẹ́ni Sunday gẹ́gẹ́ bí ìṣe wa. aṣíwájú yín rèé Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ babáǹjẹ̀rọ Ògbómọ̀ṣọ́ bọ́ńbọ̀ mi ò tí ì dé Alhaji Sikiru Ayinde Barrister ẹ̀ máa sọ wájú. ọmọ wa kàwé olóòkà kọ́kọ́ṣẹ́ ọwọ́ olóòkà òun sá wàrélé kéwú olóòlò kí ló gbójúlé. ẹgbẹ́ ń dì lọ́yà kò wú ẹ lórí ẹgbẹ́ ń dì dọ́kítà kò wú ẹ lórí o
dúró dẹni kọ̀ọ̀kan yìí lóyìn bí ọwọ́ àgbo kàwé kó kọ́ṣẹ́ àtẹ́lẹwọ́ ẹ̀yìn kì í tán ní jẹ́. iṣẹ́ ọgbẹ́kùnwé dídàrẹ́ ọ̀lẹ́ o. iṣẹ́ ọgbẹ́kùnwé dídàrẹ́ ọ̀lẹ́ o. rántí pèsè ní padà ẹ̀ ṣiṣẹ́ rántí pèsè ní mọ́dà ẹ̀ ṣiṣẹ́ kó tó di bá àwọn òbí ẹ̀ lówó lọ́wọ́ o. àbí nǹkan tá à ń sọ náà rèé gbogbo agbójúlógún Yorùbá ní ó fi ra ẹ̀ tó sì ká kí ni pàtàkì tá a fẹ́ gbéyàwó kò yà pé ní ọ̀nà mọ́kànlélógún lẹ́yìn tí a fi lè mọ àwọn ọmọ wa ṣàkíyèsí tí á jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ṣe pàtàkì wọ́n ṣe iyebíye sí wa. àkọ́kọ́ di pé máa jẹ́ kó ọmọbìnrin rẹ mọ̀ pé ó ṣe pàtàkì jẹ́ kó mọ̀ pé ó lágbójúsùn fọjọ́ ọ̀la rẹ̀ yàtọ̀ sí pé ó ń ṣe nǹkan ó fi àsìkò lẹ̀ fún nǹkan tí ò nítumọ̀. a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n máa mọ̀ pé pàtàkì làwọn jẹ́. ó ní kókó kan tí Olódùmarè tó fi dá wọn sílé ayé ó sì ní kókó kan tí ó fi jẹ́ pé ọ̀dọ̀ wa ni wọ́n yà sí. a gbọ́dọ̀ máa jẹ́ káwọn ọmọ wa kán mọ̀ láwọn ọmọbìnrin ọ̀pọ̀lọpọ̀ òbí ló sọ ọmọ ẹ̀ di orogún nínú ilé. òbí mi bí òbí bá ti ń bí bàbá àbí ìyá mi tó bá ti ń bọ̀ táwọn ọmọ bá ti rí lókèrè ẹni tí ó gbégbá ẹni tí ó mú gbópọ̀n ẹni tí ó wẹ̀yìn kùdé tí ó wà nǹkan ṣe sí òkú rò ni wọ́n ń pe irú òbí bẹ́ẹ̀. ó gbọ́dọ̀ máa jẹ́ káwọn ọmọbìnrin yẹn ṣe kó o máa jẹ́ kán mọ̀ pé wọ́n ṣe pàtàkì lọ́wọ́ rẹ. nínú pàtàkì tí wọ́n ṣe ò ní pé ìtọ́jú wọn ò dọ̀wọ́ rẹ. máa jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ ọ̀la wọn ó wúlò fún wọn ó sì wúlò fún wọn náà tó bí wọn sílé ayé. ẹ máa fìfẹ́ hàn sáwọn ọmọbìnrin yín ní gbogbo ìgbà. eléyìí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tóbi tó gbọ́dọ̀ múra sí láti lè máa fi jẹ́ káwọn ọmọ ẹ̀ mọ̀ pé àwọn wúlò àwọn ní kókó kan tí Olódùmarè torí ẹ̀ dá wọn sílé ayé. wọ́n sì máa fi mọ̀ pé ní tí wọn náà ṣàdédé náwó lé wọn lórí fún kókó kan wà lérèdí ọjọ́ ọ̀la wọn tó gbọ́dọ̀ ṣe pàtàkì sí wọn àtàwọn ọmọ. Alhaji Sikiru Ayinde. ṣiṣẹ́ òṣìṣẹ́ wa lórun àjọ máa jẹ wá ní bòjì yẹ súnmọ́ bí. ṣiṣẹ́ òṣìṣẹ́ wa lórun o àjọ máa jẹ wá ní bòjì yẹ súnmọ́ bí. ìṣọwọ́ ewé sẹ́yìn ẹ̀sùn mọ́ bí kẹwàá pàlàbà rí mi náà sí àṣà lórí mi ẹ̀sìn kéré. ọ̀rọ̀ sí kí lórí tó wà lẹ́nu mi o torí kálẹ̀ rohun mu lòbòdì lọ́la o. èyí kọ̀ọ̀kan lórí. ìgbésẹ̀ kejì ni pé jẹ́ kí àwọn ọmọ ẹ̀ lẹ́yìn tó ti bàlágà tó jẹ́ ọmọbìnrin jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo wàhálà kókó jàǹjàǹ ìtò bá ṣe láàrin ìgboro bóyá yálà ibi tó ti ń kiri tá a lè fi gbé pápá ó sàn ju pé kí wọ́n máa fi owó tí yóò jáde lórí ibùsùn kọ́ máa fi ná ní ọjọ́ iwájú wọn. wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé owó orí ibùsùn owó tó lè mú ìparun wá ni owó tó lè gé ẹ̀mí èèyàn légbodò tó lè dẹ́mi wọn légbodò látàrí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló torí ibùsùn wà nínú ẹ̀ làrùn kògbówó-kògbòdì HIV AIDS wà àtoríṣiríṣi àwọn nǹkan míì. ẹni tó ọmọbìnrin tó bá gbójú ẹ̀ lè pé kò ń pawó látòrí ibùsùn
ó ń fi ọjọ́ ọ̀la rẹ̀ òfin ṣeré bẹ́ẹ̀ ló fẹ́ dẹ̀mí ara rẹ̀ légbodò. Ọ̀pọ̀lọpọ̀ rírí la ti rí láwọn ọmọ tó yẹ pé wọ́n yan fífi owó orí ìbùsùn léyìí tí a lè sọ pé owó ṣìnà gbèlè pàwó léyìí tí wọ́n yàn láàyò. Ọ̀pọ̀lọpọ̀ náà láti rí lẹ́nujọ́ mẹ́ta àti rí ọmọbìnrin kan ẹ mọ̀ wò lórí ìtàkùn ayélujára káàkiri pẹ̀lú bídìí ó ṣe ń jáde lójú ara ẹ̀ nígbà tó yẹ pé kò sí méjì tó fálà fún ju pé kí wọ́n gbé lẹ́nu kí wọ́n lọ gbé láti bá lásìkò kí ó sì jẹ́ pé owó tí wọ́n bá fún un látàrí òní tó gbẹ̀mí lé kò fẹ́ ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò fẹ́ ṣiṣẹ́ lóòótọ́ jẹ́ pé àwọn obìnrin ẹ máa jẹ́ káwọn ọmọbìnrin yín mọ̀ pé owó tó ti orí ìbùsùn wá ó lè fa ìyọnu ó lè fa làásìgbò ó sì lè gẹ́mi wọn kúrú yàtọ̀ sí pé kí wọ́n ṣiṣẹ́ wọn kí wọ́n ṣiṣẹ́ kí wọ́n rìn gbòòrò kí wọ́n jàlàǹbà léyìí tó yẹ pé owó tó bá jáde ńbẹ̀ ó rọrùn láti ná ó sì ní ìrètí nínú. Ọjọ́ ọ̀la ọmọbìnrin wa ó ṣe pàtàkì ẹ jẹ́ kan máa mọ̀. mọ̀dé yìí kí ló ń fọjọ́ òwúrọ̀ rò ọmọ wa kà ó lóòkà fọkànṣẹ́ ọwọ́ olówó ń sá wàrélé kéwú olóòlò kí ló gbójúlé. ẹgbẹ́ ń bí lọ́yà kò wú ẹ lórí. ẹgbẹ́ ń bí dọ́kítà kò wú ẹ lórí o. dákun máa fòwúrọ̀ ẹ ṣeré rà. òun sọ pé àwọn fámìlì ẹ lówó lọ. agbójúló. Ohun tó ṣe pàtàkì ni pé a gbọ́dọ̀ mọ̀ jẹ́ káwọn ọmọ wa rí àtọ́ka sí fi ẹgbẹ́ ẹ̀ hàn jẹ́ kó mọ̀ pé àwọn tó ṣe gómìnà àbí tó jẹ́ ìyàwó ààrẹ kò lórí méjì kan tí kì í bá ṣe pé ó kọjú mẹ́kọ̀ọ́ ẹ̀ ó rọ́jò ọ̀la bíi pàtàkì kò yan owó orí pápá owó orí ìbùsùn ní bàdà ó pe àkàkiri láti mú ení mọ ení méjì láti ṣí ọpọlọ kalẹ̀ ó sàn jù pé kó rí owó abẹ́ kó rí owó abẹ́ ó dùsùn kó rí bí owó òògùn tàbí owó tó lè fi ṣàṣeyọrí kan kò ṣàṣeyọrí kankan bí ibùsùn kò ṣàṣeyọrí kan bí owó ṣìnà kò ṣàṣeyọrí kan níbi à ń ṣèrànù à ń gbégbá ara nù kiri. ọmọ kan nípínlẹ̀ Kwara láìpẹ́ yìí ọmọ ọdún méjìlélógún yóò yà ní lẹ́nu pé ó wà nù oní aṣòfin ìpínlẹ̀ tó kéré jùlọ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà obìnrin ni ọmọ ọdún méjìlélógún ni 22 years tọmọ yìí ò bá lọ́jọ́ ọ̀la kò ní débi tó dé lọ́jọ́ ti tòní. ẹ jẹ́ ká mọ̀ sí àwọn ọmọ wa létí inú ẹ jẹ́ ká sí wọn létí inú ká mọ̀ pé à ń gbégbá ara nù kiri kì í ṣe nǹkan tó lè mú ọjọ́ ọ̀la ẹni dúró ṣinṣin bí ìbá ṣe pé àmọ́ fẹ̀mí ẹni ṣòfò àmọ́ ìdẹ́mi ẹni légbodò. ẹ rẹ́ nìkan gẹ́gẹ́ bí àfojúsùn yín léyìí tí ẹ mọ̀ ṣiṣẹ́ tọ̀ ẹ fi hàn ṣé wọn náà fẹ́ dàbí lágbájá ṣó fẹ́ dàbí tàbílẹ̀ ṣó fẹ́ dàbí dókítà báyìí ó fẹ́ di lọ́ọ̀yà báyìí ìyàwó ààrẹ wa ń kọ́ ṣé wọ́n fẹ́ máa jẹ́ kí wọ́n mọ̀ ọmọ kan mọ̀ sọ pé ìwọ náà ni first lady first lady ò ṣàdédé wá nìkan bí ìbá ṣe pé ìgbójúsùn àti ìṣiṣẹ́ tọ̀ láti dé ipò gíga. ẹ jẹ́ káwọn ọmọ ní obìnrin máa mọ̀ pé ọjọ́ ọ̀la wọn ṣe pàtàkì sí
ẹ̀yin àtàwọn alára ju gbogbo míì lọ. wọ́n bọ̀. ó fara ẹ̀fọ́ òjìjà tẹ pamọ́ṣẹ́. má fọwúrọ̀ ṣe ara mi àkókò dúró dẹni kọ̀ọ̀kan yìí lóyún bí ọwọ́ àbòkàwé kò kọ́ṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ́. iṣẹ́ ọgbẹ́kùnwé jíjàre ọ̀lẹ́ o. iṣẹ́ ọgbẹ́kùnwé jíjàre ọ̀lẹ́ o. rántí pé ṣe ni padà ẹ̀ ṣiṣẹ́ rántí pé ṣe ni mọ́dà ẹ̀ ṣiṣẹ́ kó tó di bá àwọn òbí ẹ̀ lówó lọ́wọ́ o. ìwúrí ni fáwọn òbí bọ́mọ níṣẹ́ lápá ronú máa forúkọ bàbá ẹ̀ jẹ́ kó rántí pé torí ọmọ bá dáràn ló ṣe lórúkọ tiwọn. àbọ̀rọ̀ lásán pàmò lù. àbí ẹ̀yin òbí ẹ̀yin òbí tó ní í ṣe pé ìyá àti bàbá ẹ máa gbìyànjú ẹ máa jẹ́ káwọn ọmọ yín mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú eléyìí ẹ máa gbà wọ́n nímọ̀ràn ẹ máa súnmọ́ wọn ẹ máa fìfẹ́ hàn sí wọn ní gbogbo ìgbà kẹ̀sì máa bá wọn sọ ń pọ̀ ọjọ́ ọ̀la ọjọ́ iwájú wọn eléyìí sàn ju pé kó o kàn máa sọ kó o kàn máa gbà ládùúrà kó o fẹ́ kọ́ mẹ́fẹ́ mílíọ̀nìà tàbí kó o fẹ́ kó o fẹ́ bàbá olówó eléyìí sàn jù lọ torí ọjọ́ ọ̀la ọmọ ẹ̀ ló ń pilẹ̀ láti pilẹ̀ṣẹ̀ nígbà tó bá yẹ pé ọ̀rọ̀ oníyebíye ló fi sí létí tó sì mójútó ibi tí ọjọ́ ọ̀la tó ti ń bẹ̀rẹ̀ rèé ẹ̀yin òbí iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀yin náà ẹ jẹ́ ká gbìyànjú ká sọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ẹ tí ò bá ṣe é di pẹ̀pẹ̀ kò lè jẹ́ di pẹ̀pẹ̀ àbọ̀ lásọ fọmọlúàbí. ṣiṣẹ́ òṣìṣẹ́ wà lóru o àjọ máa jẹ́ wà lóru yẹ súnmọ́ bí. ìṣọwọ́ ewé sẹ́yìn ẹ̀sùn mọ́ bí kẹwàá pàlàbà rí mi náà sí àṣà lórí mi ẹ̀sìn kéré. tó àtòbí àti èwe ìsẹ̀yìn ẹ súnmọ́ wa kẹ́ ẹ wá gbọ́ níbi tá a ti ń sọ tiwa lọ́wọ́lọ́wọ́ lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa ó sọ̀jú fòbí wípé kò ṣiṣẹ́ tọjọ́ ọ̀la ẹ̀ ọjọ́ ọ̀la ọmọ kò gbárùkù tọmọ níye ju pé kó mọ̀ wò pé kọ́mọ òun kàn fẹ́ olówó tàbí látara kó lè dolówó òjijì ẹ gbìyànjú ẹ̀jẹ̀ àmà sí ọmọ wa létí ẹ̀yin òbí ẹ kọ́ ọmọ yín lọ́nà tó lè gbà láti lè sọ ogún dógójì kó mọ bí a ṣe ń sọ ọ̀kan tá a fi ń kó èjì tí ó sì bẹ́ẹ̀ fà kì í ṣe gbọ́nà jìbìtì o láti lè tẹ̀ra mọ́ṣẹ́ torí iṣẹ́ sí pàtàkì iṣẹ́ ní gbèyìndépò ọ̀la iṣẹ́ là ń ṣe tá a fi ń jèrè ìṣẹ́ iṣẹ́ là ń ṣe tá a fi ń jèrè tí ó ń sọ wa tó ń lé wa nídìí ìṣẹ́ Yorùbá ní ṣiṣẹ́ pé olùjàre òsì ẹ jẹ́ kọ́mọ wa ní bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣèrànù káàkiri. ọ̀rọ̀ sí ti lórí tó wà lẹ́nu mi o torí kálẹ̀ rohun mu lòbòdì lọ́la o fèyí gbọ̀ngàn lórí mi àìdèrè. mọ̀dé yìí kí ló ń fọjọ́ òwúrọ̀ rò ọmọ wa kàwé olóòkà wákọ́ṣẹ́ ọwọ́ olóòkọ̀ ń sá.
jùlọ iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ òbí pọ̀. Ó yẹ ká mọ̀ kọ́mọ wa ní bó ṣe lè ní ìbádọ́rẹ̀pọ̀ pẹ̀lú Olódùmarè ọba tó dáwọ́ náà tó fi bí sílé ayé. Ẹ jẹ́ ká kọ́mọ wa bí a ṣe ń ṣẹ̀sìn, bá a ṣe ń súnmọ́ Ọlọ́run, torí ẹ̀ ń bá ní Ọlọ́run tó sì mọ ẹ̀sìn yóò yàtọ̀ sẹ́ni tí yóò máa ṣe ẹ̀sìn káàkiri. Tí bọ́lọ́run dọ̀rẹ́ níwà pẹ̀lú Ọlọ́run ní ó ní Bíbélì kọ́ ọmọ ẹ ní ọ̀nà tí ó tọ́ kó má bàa ṣe kíni, kó má bàa padà sí. Fífi ọmọ wa sójú ọ̀nà Ọlọ́run ó tún ṣe pàtàkì, léyìí tí a fi lè ra ọjọ́ ọ̀la, tá a fi lè tọ́ ọmọ wa sójú ọ̀nà, àti pé kó lè mọ bí ọjọ́ ọ̀la wọn bó ṣe pàtàkì sí. Ọjọ́ ọ̀la sọ̀rọ̀ lórí lọ́wọ́. Ẹgbẹ́ ń bí lọ́ọ̀yà kò wú ẹ lórí. Ẹgbẹ́ ń bí dókítà kò wú ẹ lórí o. Dákun máa fò òwúrọ̀ ẹ ṣeré rà. Òun sọ pé àwọn fámìlì ẹ lówó lọ. Agbójúlógún fara ẹ̀fọ́ ti ṣàtẹ̀pamọ́ṣẹ́. Àkókò dúró dẹni kọ̀ọ̀kan yìí ló yí. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín, ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ pé pípẹ́ tàbí wíwà lórí ẹ̀rọ ayélujára kò lè mú ìdàgbàsókè kankan wá bí ò bá ṣe pé ìpalára kò lè má foríjìn, bẹ́ẹ̀ ni ò lè mú nǹkan kan tó ní láárí wá látàrí pé fi gbogbo ọjọ́ ṣòfò lórí títẹ̀ àti wíwà lórí ayélujára. Gbogbo nǹkan wọ̀nyí fúngbà díẹ̀ ni, tí kì bá ṣe pé ìranù àti òṣì ni ó mọ̀ bá wọn káàkiri ibi tá a ti ń pẹ́ lórí ayélujára láì ní nǹkan pàtàkì. Ẹ fi kọ́mọ yín. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé fóònù mi ò tẹ fóònù títí látòórọ̀ dálẹ́, àti rọ́mọ tán ránṣẹ́ rí tí ó jẹ́ pé orí ayélujára ẹ̀ ló wà tó tẹ fóònù lójú títì tí mọ́tò tó sì ti bẹ̀ tó gbà sọ̀rọ̀ tó délé ìwòsàn kò tó di pé ó padà jọ lọ nípè. Ẹ kọ́ ọmọ yín wípé fífúwà lórí ẹ̀rọ ayélujára ó dàbí ìfàsìkò àti ọjọ́ ọ̀la ẹni ṣòfò lásán ni, kò sérè tó lè mú wá bọ̀ ní nǹkan tí àṣejù àpọ̀jù ẹ̀ tó bá ti wà fún kì í lérè, bẹ́ẹ̀ ni kì í láǹfààní kankan tó fẹ́ ṣe. Ọjọ́ ọ̀la ṣe pàtàkì. Iṣẹ́ ọgbẹ́kùnwé dídarí ọ̀lẹ́ o. Iṣẹ́ ọgbẹ́kùnwé dídarí ọ̀lẹ́ o. Rántí pé ṣe ni padà ẹ̀ ṣiṣẹ́, rántí pé ṣe ni mọ́dà ẹ̀ ṣiṣẹ́, kó tó di bá àwọn òbí ẹ̀ lówó lọ́wọ́ o. Ẹ máa tẹ̀ máwọn ọmọ yín létí pé fífi àsìkò ṣòfò nípa títẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yóò kàn mú ọ dàbí ọ̀dẹ̀ àti aláìní làákàyè ni. Jẹ́ wọ́n mọ̀ pé yóò dára báyìí láti fi ìgbà àkókò rẹ ṣe nǹkan tó tọ́. Títẹ̀lé ọkùnrin láwọn ọmọbìnrin wa káàkiri kì í ṣe nǹkan tó tọ́. Fífi ọ̀pọ̀lọpọ̀ àkókò ṣòfò ni, torí pé òun asán ni ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì tó tẹ̀lé ọmọkùnrin tó jẹ́ pé látara pé àìrẹ́ni bá wí, àìrẹ́ni bá sọ̀rọ̀, àìrẹ́ni sí lóye ló jẹ́ kí àwọn ọmọ kan ya alárìnkiri kí wọ́n máa rìn káàkiri. Ọmọ rí wọn wọ́n máa wọ́ kiri lọ́tùn lósì láì ní kókó sẹ́. Bí n bá tiẹ̀ rọ́pọ̀lọpọ̀ àánú orílẹ̀-èdè àṣeyín, àánú òbí àti ilé tán ti jáde yóò sọ ọ́ pẹ̀lú. Nígbà tó bá ráwọn ọmọ kókòkó, àwọn ọmọ bíi ọmọ ọdún 12, 13 tó sì yẹ kó máa wà lábẹ́ òbí tó ti ń rìn ranì kiri ìlú, tó yẹ pé obìnrin ọkùnrin ni wọ́n ń tẹ̀lé ra wọn káàkiri.
òbí jẹ́ kọ́mọ ẹ mọ̀ pé wíwà pẹ̀lú ọkùnrin àbí léyìí tí ò lè mú kankan sí tí ò lè má àǹfààní kankan wá fún un jẹ́ mọ̀ pé ìfi àsìkò ṣòfò àti ìkùnà ọjọ́ iwájú ni. Mò ń bọ̀. Ìwúrí ni fáwọn òbí kọ́mọ níṣẹ́ lápá ronú máa borúkọ bàbá ẹ̀ jẹ́ kó rántí pé torí ọmọ bá dáràn ló ṣe lórúkọ tiwọn. Àbọ̀rọ̀ lásán pàmòlú àbí tó bá dénú onítọ̀hún adódì ní. Tó bá máa lọ ọ̀pọ̀ ẹ̀ oníṣẹ́ lápá. Tó bá máa láyà ẹ̀ oníṣẹ́ lápá o. Ojú mẹ́wàá kì í jojú ẹ̀ ní. Táwọn òbí ẹ bá dàgbà bọ́ lọ́jọ́ bá dé ń kọ́. Jẹ́ kí àwọn ọmọ ẹ mọ̀ pé ilé ayé gan asán ni. Wíwà nílé ayé láì mú nǹkan pàtàkì sí kò dàbí pé èèyàn wá sílé ayé láti nípa ṣùgbọ́n wíwá sílé ayé ní àgbójúsùn ní ìfọkàntán ní òye ibi tó ń lọ eléyìí ló lè múyàn láti mọ́ parẹ́ nílé ayé àtòrí pé ilé ayé gan asán ni kò sí nǹkan táyọ̀ ń dúró fún tí kì í bá ṣe pé tá a bá ti gbìn síwájú òun náà lápadà wà á ká gẹ́gẹ́ bí àìsàn òun náà padà wà á ká lérè iṣẹ́ tá a bá fòwúrọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọkàn máa rìn ẹ̀rọ bí mi ẹ̀rọkùnrin mi tàbóbìnrin yálà nígbà tẹ́ ẹ bá rí lọ́jọ́ alẹ́ ẹ mọ̀ rí pé ẹ wàá máa bí ara yín léèrè pé kí ni bàbá yìí tàbí ìyá yìí kí ni tó fọjọ́ àárọ̀ ẹ̀ sí kó tó máa fọjọ́ alẹ́ sí làálàá kókò sánsan ẹ mọ́ sí mi gbọ́ mi ò sọ pé gbogbo àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ wá ń tẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ alẹ́ mi sọ pé wọ́n fi àárọ̀ ṣòfò ṣùgbọ́n tó ti pọ̀ jù ni pé ẹlòmíì ò káràmọ́ sí kí ọjọ́ àárọ̀ yìí láti rohun tí ó padà wà á dé bá lọ́jọ́ alẹ́ ẹ jẹ́ ká fojúsùn ẹ jẹ́ á ní ìdojúsùn ẹ jẹ́ ká láfojúsùn ká mọ̀ wípé ká sì Yorùbá ní ká fi irun funfun ká fi irun dúdú ká fi ṣiṣẹ́ ká lè fi irun funfun láti fi sinmi lọ. tó ń bọ̀. Wọ́n ṣe ya kí ìjọyàwó máa ṣe bàbá ìjọ bàbá tẹ pamọ́ṣẹ́. Òkìtà ọ̀rọ̀ wọn ti ní ṣe ló ń kóró. Tí bàbá bá ti yáwó ní báńkì, tí màmá bá ti yáwó ní báńkì, wọ́n tó ń kó o. Òkú tán bá fi sílẹ̀ ìtìká ni. Bẹ́ẹ̀ ẹ máa jẹ́ káwọn ọmọ yín mọ̀ pé wíwọ aṣọ oníhòòhò tàbí aṣọ yòówù tó ń sí ara rẹ̀ sílẹ̀ kì í ṣe ló lè mú ni rẹwà bẹ́ẹ̀ ni kì í ṣe pé òun ló lè mú ni kó ọ̀là àbí ọrọ̀ ayé ìjọ bí kì í bá ṣe pé ibi ìparun wíwọ aṣọ tí ó dáa léyìí tó dùn wò tó bójú mu tó bo ìhòòhò tó lódùmarè tó fi sí wa lára òun ló dàbí ẹwà àti ìníláárí wọn tó jù láyè jù kí a máa wọ aṣọ oníhòòhò lọ ìwọ náà máa bá àwọn ọmọ rẹ sọ ọ máa bá wọn sọ gbogbo ìgbà kódà ẹ ti ẹ̀rọ bí mi gan-an ó ń tó bí mi wọ bó dẹ̀ bá ara rọ mọ ẹ nílè bọ̀mọ torí irú ìyá ìlọmọ òbí gbígbẹ́ ìra ọjọ́ ọ̀la wa àjọ ọ̀la àwọn ọmọ wa ó bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n bá wà níléèwé ó sì ṣe pàtàkì torí àwa náà ni wọ́n mọ̀ wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ẹ jẹ́ á fi nǹkan tó tọ́ ẹ jẹ́ á fi nǹkan tó dáa ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa lẹ́yìn torí ọjọ́ ọ̀la ó ṣe pàtàkì fáwọn ọmọ wa. Àríkà àríkà bàbá rẹ̀ kú. Kó o má ṣe ṣàbàmọ́ bódì lọ́la. Má dojú kọ kọ́rọ́ oṣù tẹpámọ́ṣẹ́.
ò ní lè sọ lọ́la o agbójúlógún fara ẹ̀ bó ṣiṣẹ́ lọ́wọ́ ṣe kọ́. ẹ jẹ́ káwọn ọmọbìnrin wá mọ̀ pé ọmọbìnrin ni wọ́n kò sọmọ ìbànújẹ́ kò dáa kí wọ́n máa ta ìyòwò wọn láti fi wá oúnjẹ ọmọ yòówù tó bá ti ń fi ìyòwò ẹ̀ tó ti fi wá oúnjẹ tó fi ń wọ oúnjẹ ọ̀dọ́ ọmọ ìbànújẹ́ wọ́n báwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ò tọ́ sísọ ìhòòhò ẹni di oúnjẹ òòjọ́ kò múni láti fúnni láyọ̀ bí kì í bá ṣe pé yóò sọ ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ dọmọ ìbànújẹ́ torí kò sẹ́ni tí yóò rọmọ ẹ̀ tó fi òò tó fi ń pawó tí ó wà lè máa fi ọmọ irú ọmọ bẹ́ẹ̀ tí ó lè fi yangàn pé ọmọ mi rèé ọmọ ìbànújẹ́ ni wọ́n dà lọ́jọ́ ọ̀la ẹ̀ mọ̀ fi kọ́ àwọn ọmọ yín gbogbo ẹ̀ náà lájọ ń rí láyìíká wa lè tọ́jú pé ó ti tó lọ́rọ̀ sí ti fún gbogbo wa. Káàkiri pẹ̀lú ọkùnrin àjèjì ọkọ ọlọ́kọ kì í ṣe nǹkan míì bí ò bá kì í ṣe ìwà ìkà ọ̀dájú àti ọ̀bàyéjẹ́ torí ọkùnrin tí ò lọ ń bá ti ìyàwó ẹ̀ tó ń lọ ń bá irú obìnrin tí ò ń bá tọkọ ẹ̀ tí ò ń tẹ̀lé káàkiri ó ń gbìyànjú àti wá ìdàrú àti ìyàtọ̀ bá ìlú ẹlẹ́bí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìwà ìkà àti ìwà ọ̀dájú òní kí a máa fi ọ̀nà èrò láti fi gba nǹkan tí kìí ṣe tẹ̀yìn nípa sísùn ti ọkùnrin ọlọ́kùnrin tàbí títẹ̀lé ọkùnrin àjèjì tí kìí ṣe tẹ̀yìn ẹ fi tọ́ wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ láti mọ̀jẹ̀ sí wọn lọ kó tó di pé wọn ó dàgbà torí Yorùbá ní kékeré láti pé kan àròkò tó bá dàgbà tán àmọ́ bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ kí a máa jẹ́ káwọn ọmọbìnrin wa mọ̀ pé ọ̀rẹ́ tó ṣe pàtàkì tó ṣe iyebíye tí kì í já ní kulẹ̀ òun náà ni Ọlọ́run Elédùmarè ọba tó dá wa Ọlọ́run kì í já ní kulẹ̀ nígbà yòówù bó ṣe gbà sọ̀rọ̀ Olódùmarè kì í já ní kulẹ̀ ẹ jẹ́ wọ́n mọ̀ pé orí ẹni òun lọ́lọ́dùmarè orí ẹni ni à ń sún tì òun là ń sún tọ̀ òun lọ́ba tí à ń ké pè èrèdí èyí kí wọ́n máa ní àjọṣepọ̀ kí wọ́n máa sin Olódùmarè wọn kan máa sin ọba tó dá wọn ní gbogbo ìgbà ó ń lọ ọ̀rẹ́ pàtàkì tá a lè ní yàtọ̀ sí ọ̀rẹ́ èyí ọ̀rẹ́ ayé lásán torí bẹ́ẹ̀ ní ìbárẹ́ ayé. Ẹ̀sìn
àjẹ́ lọ́mọ́nà fújà ọmọ kìtì olúmẹrin tó kó ògùn ìbọn ọdẹ ọlọ́ládé orí mi ò lè kú láéláé. ajá ni wọ́n mọ ẹkùn ọmọ bu ọwọ́ sùn kó òrùn la. ẹ máa fi tó àwọn ọmọ yín ẹ máa fi sọ fún wọn pé sísùn tí ọkùnrin tí a ò nífẹ̀ẹ́ sí ó kàn dàbí igi ó dàbí ọ̀nà láti sọ ara rẹ̀ di irinṣẹ́ ìbálòpọ̀ lẹ́yìn tí láti fi tẹ ẹranko lọ́rùn lásán ẹ máa gbọ́ mi o sísùn tẹni tí a ò nífẹ̀ẹ́ sí ìyẹn ní bá ẹni tí a ò nífẹ̀ẹ́ sí kí obìnrin tó mọ ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin tí ò nífẹ̀ẹ́ sí eléyìí ó fi sọ ara ẹ̀ di irinṣẹ́ ìbálòpọ̀ láti fi tẹ ẹranko ẹ̀yìn lọ́rùn lásán ni. ara ọ̀nà tí a fi ń fi ara tí obìnrin tí wọ́n gbà ká fi sọ pé ìfẹ́ ara ẹni ìdókòwò ó ṣe kó jẹ́ nǹkan àlébù nǹkan tí ò dáa pátápátá tí obìnrin bá ti ń sùn pẹ̀lú ọkùnrin tí ò kàn nífẹ̀ẹ́ sí tó jẹ́ pé torí owó lásán torí owó kò sí nǹkan míì náà owó ni yóò kàn sọ ara ẹ̀ di irinṣẹ́ ìbálòpọ̀ láti fi tẹ ẹranko èèyàn lọ́rùn èyí lásán ni. ẹ jẹ́ ká fi nǹkan kan tún kọ́ àwọn ọmọ wa pé ẹwà ara ẹni lásán láì ní ọpọlọ níní ẹwà lásán láì fi ọpọlọ ṣàgbékalẹ̀ láì ní ọpọlọ pẹ̀lú ó kàn dàbí ẹlẹ́dẹ̀ tá a ṣe lọ́ṣọ̀ọ́ tó jẹ́ pé bó bá yá yóò tún sọ rẹ̀ di ẹlẹ́gbin lójú gbogbo èèyàn pátá. níní ẹwà láì ní ọpọlọ láì ní làákàyè láì ní àbójúsùn ó dàbí ẹlẹ́dẹ̀ tá a ṣe lọ́ṣọ̀ọ́ tó jẹ́ pé ìgbàkúgbà ló tún lè sọ̀rọ̀ ẹ̀ di nǹkan ẹlẹ́gbin káàkiri lójú gbogbo èèyàn. ẹ jẹ́ ká máa fi eléyìí ẹ jẹ́ ká máa fi kún àwọn ọmọ wa ṣíṣe pàtàkì àti ọjọ́ ọ̀la wọn. ọ̀nà nǹkan tá à ń gbé yẹ̀wò lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ ìsinmi Sunday lórí ìkànnì OJBTV Yorùbá lọ́jọ́ pẹ̀lú atọ́kùn ètò Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ àgbàdànjẹ̀rẹ̀ Ògbómọ̀ṣọ́. bó bá ti wọn olúwa mi òun ló ń ṣọlá tó bá wọn olúwa mi a máa fún ni lówó tó bá wọn olúwa mi a sì fún ni lọ́mọ tó bá wọn olúwa mi a fún ni láṣìírí bíbò àṣehun mọ́lẹ́bí lọ́ọ́ wá idú tó bá wọn olúwa mi àfọ ọmọ ṣàdánwò. kí nìkan ni ẹ jẹ́ ká tó náà fi bá wọn sọ̀rọ̀ kò ní pé kí wọ́n máa nígbàgbọ́ nínú àrùn ká nígbàgbọ́ nínú àrùn pé n tí n bá fọwọ́ ara mi ṣe wọ́n sì mọ̀ tó ń bá fọwọ́ ara mi ṣe nǹkan tó ní láti yọrí sí nǹkan gidi ni eléyìí dáa ju pé kí wọ́n kàn gbọ́kànlé èèyàn kan lásán lọ torí gbígbẹ́ fífi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé asán nínú asán kò ní. má fi wá dára tí yóò dá abẹ Ọlọ́run. má jẹ́ kó bá ẹlẹ́sìn jẹ́ dọ̀dọ̀ Ọlọ́run. torí ẹni tó ní kòrùn máa pa òun o tó sì ní kòjò máa pa òun o tó sì tún ní kiri máa pa òun o ó ti dàbí lójú ebi ní òkúlù ẹ̀ o. ṣiṣẹ́ òṣìṣẹ́ wa lórun àjọ máa jẹ wá ní bòjì yẹ súnmọ́ bí.
ìwọ bàbá jẹ́ kí àwọn ọmọ ẹ mọ̀ pé ìròrí nípa ọ̀rọ̀ níní láyé yìí ó yàtọ̀ sí nínú ìbálòpọ̀ àkọsákọ tàbí àgbèrè ṣíṣe léyìí tí kò lè sọ ní dọlọ́rọ̀ bí ò bá sí pé kò sọ ẹni di aláàmì àtàrí ẹ̀sán ìrànlẹ́ nípa ọ̀rọ̀ níní mú ẹ̀mí wọn kúrò nípa pé mo fẹ́ lọ́rọ̀ mo fẹ́ kù kíkọ nípa àkànbára ẹni sí bóyá nípa ìbálòpọ̀ akọ̀sábò tàbí àbòsábò tàbí láàrin àkọ̀sábò pé èèyàn fẹ́ ju ọ̀rọ̀ ayé ìṣẹ́ kò sí kán lọ tú dànù kò sí ìtàn tó lè dùn bí ò sí pé ìparun àti àdúrà ní gbogbo. ẹgbẹ́ ń bí lọ́ọ̀yà kò wú ẹ lórí. ẹgbẹ́ ń bí dókítà kò wú ẹ lórí o. dákun máa fòrò ẹ ṣeré rà. òun sọ pé àwọn fámìlì ẹ lówó lọ́wọ́. agbójúlógún fara ẹ̀fọ́ ti ṣàtẹ̀pamọ́ṣẹ́. àkókò dúró dẹni kọ̀ọ̀kan yìí ló yí. bí ọwọ́ àgbo kàwé kó kọ́ṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ́. ẹ máa jẹ́ kí àwọn ọmọ ẹ̀ mọ̀ pé ìtẹ́lọ́rùn ìgbàgbà gbogbo nǹkan tí wọ́n bá ti ní ẹ jẹ́ kó máa yé wọn pé wọ́n máa nítẹ̀lọ́rùn nílẹ̀ nígbà pé ìtọ́nà fẹ́ kí wọ́n ní ìtẹ́lẹ̀dá wọn fẹ́ kí wọ́n gbà kí ó jẹ́ ìwọ̀n lásìkò ó sàn kí wọ́n mọ sojú kòkòrò sí nǹkan orí nǹkan kí wọ́n rí nǹkan tí wọ́n bí wúrà yàtọ̀ sí nǹkan orí nǹkan tí yóò sì di ìgbàlódé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni ká máa fi fún àwọn ọmọ wa pàápàá jùlọ kán máa jẹ́ kí nǹkan wọn nítẹ̀ kán máa jẹ́ kí wọ́n nítẹ̀ lọ́rùn lórí nǹkan tí wọ́n bá ní.
wọ àgọ́ aláàgọ́ ṣiṣẹ́ ṣe lórí ètò ẹ̀jẹ̀ Kaso Tiwa láwà lọ́jọ́ ti tòní lẹ́yìn ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàlá oṣù kẹjọ lọ́dún 2028 mo ń bọ̀ mi ò tí ì lóun ó jẹ́ lórí ètò lọ́jọ́ ti tèmi ọpẹ́ pàtàkì lọ́wọ́ Olódùmarè tó tọ́ ìṣiṣẹ́ wa ọba tí omi wa jẹ̀rẹ̀ tó dẹ̀ fi ẹsẹ̀ wa tó fi gún ìkùn lórí ètò lọ́jọ́ ti tèmi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóòtú mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣètò nílé agbára lọ́jọ́ ti tèmi mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tí ó sọ mi kì í sọ gbogbo sókè mo wà lọ lọ́jọ́ tòní káàkùn padà níwòye ọjọ́ mẹ́jọ sórí àkọ́tún ètò ẹ̀jẹ̀ Kaso Tiwa tó orúkọ mi ò yí padà Asiwaju yíyọ Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́ ló ti ń pẹ́ títí ọjọ́ mẹ́jọ táàkùn pàdé lórí àkọ́tún ètò ẹ̀jẹ̀ Kaso Tiwa ire báyìí lójú òun ó rí ire lójú ìwà òun rí àbúrò ìṣẹ̀lẹ̀ sí wa ẹja fi kankan sọ́kàn ẹja rẹ̀ pé kí àwọn ọmọ wa sọ́nà sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ torí ìrọ̀rùn